Grandọ̀sà. Àwọn aláìníṣẹ́ lápá. Wọn ò fẹ́ ṣiṣẹ́ wọn fẹ́. Grandọ̀sà. Epo pupa ti tán nínú ilé. Ọ̀sán wú sí mi wó ti tán. Ẹ má bínú, ó fò mí lọ́kàn. Ó sì. Orú yìí ń ṣe lè mọ̀ fọ́ lọ́kàn. Ságba, ọ lè bá ìyá Kúnlé. Wí sí wí mo wí kí fún ọ ní ìgò epo kan. Pẹ̀lú yìí mo jẹ sílẹ̀. Yóò bá ti di ọ̀la, èèmọ̀ san gbogbo rẹ̀ ìrọ̀lẹ́ ọ̀la. 70 years old man. Ẹ mọ̀ jẹ́wọ́ kankan kalẹ̀ náà tẹ́lẹ̀. Èyí mi o. Ìyí mo rà á lé níjó ní ọlọ́mọ ló bá a ṣe. Ṣé bẹ́ẹ̀ mọ bàbá Èṣùbí yìí? Ó ní òkúta kan yẹn máa ń tapo lé lérí nínú àgbàlá. Mo sọ tí máa ń wò wọ́n ti pẹ́ àmọ́ lójú tèmi bí wọ́n mépo ṣòfò ni. Ijó ní ìyá Awíkúnlé gba epo láwìn lọ́dọ̀ ìyá Kúnlé ni mo á wò wí èyẹ kẹ́tí máa jẹ gbèsè bí mo ṣe yà lọ́dọ̀ ọ̀run. Kódà epo ó ti dì sérí òkúta ni mo á mú ọwọ́ mo fa sínú abọ́ kan bí mo ṣe gbé sínú ọ̀run ó yọ ni mo gbé alé làmú dáná. Grandọ̀sà. Epo eré èṣù là ń jẹ látijọ́ ẹ̀. Ẹ dúró ẹ má ti gbé lọ. Ọwọ́ tẹ́ bá fi bá mi share fídíò yìí, tẹ́ bá fi bá mi like fídíò yìí, ọwọ́ òun ẹ ní fi mọ̀ bànújẹ́, ẹ ní fi gbọ́mọ sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Grandpa, ibẹ̀ ilẹ̀ yà. Grandọ̀sà. O. Ọtí ti sùkúù dé. Mo ti sùkúù dé o. Ìran adìyẹ ni mò ń sáré fún lóúnjẹ. Ẹ̀yin àti yín adìyẹ yìí náà ni. Àbí? Èmi àrẹ̀lẹ̀ kọ́ ní sùkúù lẹ́nu. Grandpa, wọ́n ti àkọ́ wa ní kinní kan. Èmi ni. Wọ́n wí psychologist. Èmi náà pè ní psychologist. Psychologist ni èèyàn máa ń treat èèyàn bá lárùn ọpọlọ. Ọlọ́run má jà lóru rẹ̀. Bí àpẹẹrẹ lẹ́sìn Grandpa, sẹ́rí yẹn bá lárùn ọpọlọ yẹn ní psycho lẹ́sìn. Ìyẹn yé treat yẹn pè ní psychologist. Grandọ̀sà. Ìgbà yọ ń ṣàlàyé nǹkan lẹ́sìn. Mo wí Ọlọ́run má jẹ́ ká ní àrùn ọpọlọ. Ó sì á jẹ́ wí babẹ̀ lọ mú wú ẹnì yóò ní àrùn ọpọlọ yóò ní gángan. Àpẹẹrẹ ni mò ń ṣe Grandpa. Mo rò wí nǹkan sí ọ. Grandpa àpẹẹrẹ ni mò ń ṣe. Ṣé èsè wí gbà yọ hà ní sùkúù babẹ̀ lọ mú ṣàpẹẹrẹ wí. Kí lè yé yín ni Grandpa? Kí lè yé mi wàá mú babẹ̀ ṣàpẹẹrẹ wí bóyá bí babẹ̀ bá ní gángan. Èwo ẹ̀ ní gángan. Ọ ṣàlàyé rẹ nulẹ̀. Wọ́n sí èrè àtòsí. Àti àtó débi ìyá ń lọ látòrò. Grandpa, ẹ wo owó wò nílẹ̀lẹ̀ jáde. Ó fẹ́ mú Grandọ̀sà. Ṣé èwí sí ọwí yọba ti rí owó nílẹ̀lẹ̀ kọ́mọ̀ mọ́ mu mọ́. Ámbèlè tàṣé yọba ṣe wí gálà must go owó lẹ́sìn ọ̀lẹ́gbẹ́. Yọba sàn ṣe fóònù ní lọ́rí ọ̀lẹ́ mú. Ó sì. Kódà kí ṣe láptọ̀pù kọ̀ǹpútà ó lọ rí gbogbo nǹkan ìyọba tóbi ọ̀lẹ́ mú yìí yọba rí iye àmọ́ 500 naira ẹyọ kan. Ọmọ wí ọmú yìí dẹ tàkúté ni ìran gbọmọgbọmọ ló máa ń sorú nǹkan bá ọmọ jẹ kán mú ọsọgbọn owó sájà lọ bí ya ń lọ. Àwọn aláìníṣẹ́ lápá. Grandọ̀sà. Ó dàbí wí inú lọ mi. Ṣé ọkà ni ẹ? Jẹun wá bí ètì yàgbẹ́ náà mò ń bọ̀. Dúró dè mí. Mò ń bọ̀. Mo yá lu ọgbọ́n àgbà kó. Ló bá ṣèmi àti rẹ̀ là ń mú owó ilé ẹ̀sán ewì kájọ pin déédéé ni. Ṣé Grandpa tí tó dé látòrò náà ni? Abẹ́rù gbẹ́wo ni a ń yà? Ọ̀jẹ̀ ń tírèsì yẹn lọ wò ná. 70 years old man. Kò ní Grandpa lọ látòrò báyìí. Ṣé èsè bìyà ti rówó lẹ́kọ̀ọ́kọ́ yìí ni? Kí Grandpa wí kún mọ́ mu. Ló bá ṣe wí gálà must go owó lẹ́sìn ọ̀lẹ́gbẹ́. Yóò bá sàn ṣe fóònù ní lọ́rí ọ̀lẹ́ mú. Ọ̀rọ̀ Grandpa máa ń ṣe lóòótọ́ fóònù rèé. Iyì náà dá báyìí. Yóò bá ṣe mú yìí dé ṣàlẹ́ǹjì lọ́rin. 5,000 jáde. Èlé mú ja item 7.